Àwọn aráàlú bínú dá ìrẹsì Palietiifu padà lógún, wọ́n láwọn kì í ṣoníbàárà. Ọkùnrin àgbàlagbà kan tó pe ara ẹ̀ ní alága àdúgbò Ṣókẹ́yẹ, ìyẹn Ṣókẹ́yẹ Community Development Area lábẹ́òkúta ìpínlẹ̀ Ògùn, ti fàbùkù kan ìjọba ìpínlẹ̀ Ògùn, èyí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tukọ̀ rẹ̀ àti ìjọba àpapọ̀ ilẹ̀ wa lábẹ́ àkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí ìpèsè ìrànwọ́ adíṣòrokù, ìyẹn oúnjẹ Palietiifu tí wọ́n há fáwọn aráàlú. Ó ní kinní náà kò bọ́ sí i rárá, ó sì ya òun lẹ́nu pé wọ́n lè gbé ìlàrin báàgì ìrẹsì kan wá fóun ní kọ̀múnítì náà pé kóun pín in fáwọn ìdílé 147 tó wà ládùúgbò ọ̀hún. Nínú fídíò kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí, èyí tí ọkùnrin náà fìbínú jù sórí ìkànnì rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 14 oṣù kẹwàá yìí láti fi àìdùnnú rẹ̀ hàn, níṣe ni bàbá náà fa báàgì ìrẹsì ìlàrin àpò, èyí tí ìwọ̀n rẹ̀ jẹ́ kílò 12.5 kg, tó sì ń ṣàròyé pé nǹkan tíjọba Ògùn ní ìjọba àpapọ̀ ṣètò láti pín fáwọn nìyẹn, gẹ́gẹ́ bí Palietiifu láti dín ìnira àti ọ̀wọ́ngógó ọjà tó ṣẹlẹ̀ látìgbà tíjọba Tinubu ti yọwọ́ kílàńkó ìjọba àpapọ̀ nínú àfikún owó orí epo bẹntiróòlù. Báyìí lọkùnrin náà ṣe sọ̀rọ̀ ọ̀hún nínú fídíò náà. I am the chairman of Ṣókẹ́yẹ. For now, I am the chairman Ṣókẹ́yẹ CDA. And I was just at home now, and they brought this for me as palliative for the whole of Ṣókẹ́yẹ estate. In this estate, we have 147 houses with families and tenants living there. I'm confused now. I don't know how to share this for 147 households in Ṣókẹ́yẹ estate. If you guys, the government, I'm talking to Dàpọ̀ Abíọ́dún now. If you people know you cannot do something, don't do it. We are not hungry, we are not beggars. So we don't need your rice as palliative. This is not even one bag. This is not up to 1/8 of a bag of rice. Tí ó bá ṣe é ṣe, ẹ má force ara yín láti ṣe, à ń ṣe lébi mi báyìí. So èmi aláìkí ń gbé ráìsì padà, kó bá mi gbé lọ fún Dàpọ̀ Abíọ́dún, kó gbé padà sí ọ̀gá ẹ̀ Tinubu tó rán, kó gbé fún àwọn ọmọ wọn. À ń ṣe lébi, Ọlọ́run ò dẹ̀ ní ṣe wálé lébi. So that is it. We don't need this rice. If you want to give us palliative, don't insult us. This is an insult. Ṣókẹ́yẹ estate refused to be insulted. God bless you. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.